kò sọ́ba tí èsì ètùtù ètùtù yàtọ̀ síra wọn ni. kò sọ́ba tí èsì ètùtù ètùtù yàtọ̀ síra wọn ni. kí là ń pè ní ṣẹ̀ṣe kí là ń pè ní gbàgbọ́? ẹ̀sìn ní méjèèjì. ẹ̀sìn àbáláyé là ń pè ní là ń dàpé tá à ń pè ní ṣẹ̀ṣe. alẹ́sìn àbáláyé alẹ́sìn mùsùlùmí a sì lẹ́sìn ìgbàgbọ́. ẹ̀sìn ní mẹ́tẹ̀ẹ̀ta. èyí tó bá wá wù ọ́ tó o bá ti yànnú mẹ́tẹ̀ẹ̀ta yẹn ọ̀nà tí wọ́n máa gbà ṣètùtù wà. kò sẹ́sìn tí èsì ètùtù. nígbà tèmi èdórí oyè a ṣètùtù lọ́nà ẹ̀sìn tèmi gbà. ètùtù yẹn ń ló sì mú kílù yọ wà lálàáfíà títí dòní. wá jẹ́ kí n yà ẹ́ lẹ́nu. inú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ yẹn kò sí èyí tí ó gbàgbọ́ nù kátẹ́jẹ́ lẹ̀. ẹ̀jẹ̀ tá à ń ta sílẹ̀ ló yàtọ̀. ewé kan ò lè jábọ́ lára igi láì sí ìmọ̀ sí Ọlọ́run níbẹ̀. tí mo fẹ́ kẹ́ mọ̀ dájú nìyẹn. báwọn kan ní ó ṣàdédé bákan bákan. kò sí nǹkan tó ṣàdédé níbẹ̀. àníṣe tó agbára wọn bá dá wọn lójú èmi ló yẹ wọn ó dojú kọ. ṣé Fúnláyọ̀ lọ́sẹ̀ wọn ni àbíjọ́ lọ́sẹ̀ wọn? Fúnláyọ̀ ló kọ ìyàwó mi àkọ́kọ́ tó kú sóun lọ́sẹ̀ wọn ni kí ló ṣe fún wọn? Fúnláyọ̀ sì nìyí èmi mọ tó ṣekú pa. kí n tó kúrò lẹ́nu iṣẹ́ ní hospital kan ló ti ṣe mistake nígbà tó ń gba delivery last born mi kì í fẹ́ sọ nítorí pé ọmọ tá a bí nígbà náà tó bá ń gbọ́ kínú rẹ̀ ọmọ bàjẹ́. a ti ń tọ́jú rẹ̀ fún àṣìṣe tí dókítà yẹn ṣe nígbà náà ká tó dórí oyè. Joyce ní ẹ̀rí sógun sí Gàmbàrí torí òun èsè Yorùbá Gàmbàrí ni pọ́nbélé nfa ọmọ Chibok ni. ọjọ́ tiẹ̀ ló pé kò ṣàìsàn àjọ gbàdúrà láàárọ̀ ni ó sì lórí ń fóun tá a rí mọ́ nìyẹn.